òdì ẹ̀wù. Ó ti múra tán, Àlàbá wá wò wípé òdì lọ́mọ wọ ẹ̀wù. Ó kọjú ẹ̀wù sẹ́yìn. Mo bi yín léèrè pé ṣé ń lo ojú ogun ni? Òní náà láàdáhùn rẹ̀. Ṣé bàbá ń lo ojú ogun ni àbọ̀ tí ẹ fẹ́ lọ bá àyàn jà? Ó ti dìhà mọ́ra tán. Títí òdì ẹ̀wù fi gbé ẹ̀wù wọ̀, Àlàbá ò dún pínpín. Òdì ni ó wọ ẹ̀wù náà. Ó kọjú rẹ̀ sẹ́yìn. Ibi abádé ń jẹjọ nu ká tó tàtà pínṣẹ̀. Ibẹ̀ náà ni mo sì ti bẹ̀rẹ̀ lónìí. Ẹ máa bá mi. Hello my people, na me be Aroyoba. If you never subscribe to my YouTube channel Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you. Nǹkan ni atótó arére látọwọ́ Ọládẹ̀jọ Òkédìjí. Ilé-iṣẹ́ atẹ̀wétà UPL University Press Limited. Àwọn ni agbéwé náà jáde. Ẹ ṣé o, tẹ́ fún wa lóore ọ̀fẹ́ láti máa ka ìwé náà fún ìgbádùn àwọn èèyàn wa. Ẹnìkan fọwọ́ kan fèrèsé láti ta. Wọlé máa bọ̀. Sọ́yà o, bó bá yá o, fọ̀rọ̀ wá ìdá. Ó ti ràjò, ó ń bọ̀. Ó dọ̀wọ́ rẹ o, authority. Àìdú ọbẹ̀ kì í ṣẹ́jú àparò mọ́ o. Àparò yóò wá titún ṣe, ọwọ́ àṣebẹ̀ ló kù sí o. Ẹlòmíràn tún fọwọ́ kan fèrèsé gẹ́gẹ́ bí tẹni àkọ́kọ́. Òun náà tún fẹ́ nà sí wọn. Ẹja ń bá kàn, akànni kàngbọ̀nkàngbọ̀n. Wọ́n ti lọ wòran eré ẹgbẹ́ olórí olókun àti arùbíìdì. Gbogbo wọn pátápátá ló jọ lọ, àtaya àtọmọ. Bàbá àwọn alára ń ló wa mọ́tò pẹ̀lú. Àlàbá sáà tilẹ̀kùn bá a bá ti jáde o. Bí wọ́n ti ṣe jáde nìyí. Bí ẹni ń lé wọn, òun ni wọ́n sáré jáde nínú ilé. Òdì ẹ̀wù authority àti fọ̀rọ̀ wáyì. Àlàbá sùn oorun rẹ̀ nínú ilé òdì ẹ̀wù. Kò wọra. Iṣẹ́ àṣepamọ́ òdì ẹ̀wù ṣẹ̀ṣẹ̀ wá hàn sí kedere báyìí ni. A lè máa kì í ká máa sá báyìí. Ká tún wá sọ pé a ò tún mẹni tó kú mọ́. Bí ẹni sùn, bí ẹni tí kò sùn. Ó ní ó ṣe Àlàbá títí ilẹ̀ fi mọ́. Àfi ìgbà tí ilẹ̀ sì mọ́ tí ó bá òdì ẹ̀wù lórí ibùsùn. Ó ti lọ, ó ti bọ̀. Àlọ́ rámirámi làárí. A kì í rí àbọ̀ rẹ̀. Ìgbà tí òdì ẹ̀wù wọlé sí, Ọlọ́run nìkan ló mọ̀. Lóòótọ́ èyí kò tún jẹ́ nǹkan dandan mọ́ lójú Àlàbá. Ṣùgbọ́n ó ń ti ibi ìsáná kíyèsí ògùn. Ara itú tí òdì ẹ̀wù ń pa, òun náà tún nìyí. Àrà kì í tán nílé alára. Àlàbá fẹ́rẹ̀ mọ́ tí ì dé ibi iṣẹ́ tán tààrà láàárọ̀ tí òkìkí fi bẹ̀rẹ̀ sí í kàn káàkiri pé àwọn olè kan fọ́lé ní orí òkè pé wọ́n gba ilé akọ̀wé àgbà kan mọ́ tókántokán tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé bí ó bá máa mumi láàárọ̀ ọjọ́ kejì yóò ya tọrọ ife ni lọ́wọ́ àwọn aládùúgbò rẹ̀. Láúláú òun ni wọ́n ní àwọn olè gba ilé náà. Màánú ni bí orúkọ ẹni ẹlẹ́ni. Àlàbá kò lè dá sí i bí wọ́n ti ń panu tókítókí mọ́ tó. Àrí ìgbọ́dọ̀ wí àmọ̀ṣe hùn. Àlàbá délé nírọ̀lẹ́ kò lè dá ọ̀rọ̀ náà sílẹ̀ bí ojú ẹyọ lọ tilẹ̀ ń sepin kì í ṣe ẹnu adìẹ ńlá ó ti gbọ́. Nítorí náà nígbà tí ó délé ìwà rẹ̀ kankan kò fi hàn pé ó mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀. Nígbà tí òdì ẹ̀wù náà kò sì ti mẹ́nu bà á jẹ́ pé ọ̀rọ̀ ọ̀pọ̀lọ́ ni. Ó ní bí a bá sọ̀rọ̀ dé ibi èrò ká fò ó wọ́n fò ó. Ojú ti rọ̀ bú ọ̀rọ̀ yìí wọ́n sì ti mumi sí i. Tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé Àlàbá fẹ́rẹ̀ ti gbàgbé nípa rẹ̀ pátápátá. Oṣù 3 tàbí 4 ó ti kọjá lẹ́yìn náà kí ìṣẹ̀lẹ̀ mìíràn kó tó tún rán Àlàbá létí. Àlàbá sáà lọ́la ó lọ gbààyè lọ́dọ̀ ọ̀gá rẹ níbi iṣẹ́ o. Ó sọ fún un pé èmi pẹ̀lú rẹ á jọ lọ sí ibì kan. Àbíkú àwa máa ṣe àkọ́gbà àjẹ́. Àlàbá ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ajédé kì í jẹ ẹyọ kan mọ̀ kó sinmi. Wíwìn ni òfin rírú ènìyàn sí. Òun sì ti bá wọn wọ̀ náà. Ẹsẹ̀ kò ṣeé yọ jáde kúrò níbẹ̀. Abániṣe ni òun o. Òun kì í ṣe oníṣẹ́. Ṣé báyìí ó ní ìpín tòun níbẹ̀. Ẹni tó rán ni níṣẹ́ la sì bẹ̀rù. A kì í bẹ̀rù ẹni tá ò jíṣẹ́ fún. Kò pẹ́ tí Àlàbá fi lọ ibi iṣẹ́ rẹ̀ tó bọ̀ láàárọ̀ ọjọ́ kejì. Àlàbá sáà jíjáde tá ò jáde lónìí. Ilé ìwòsàn ọ̀nà Iléṣà là ń lọ o. Níbi tí mo ti ń bọ̀ níjọ́sí tí èmi àti ìyá oníyéré fi ń jà ọgbà tán ibẹ̀ la ó lọ. Ilé oníṣègùn kan báyìí tó wà níbẹ̀ ilé keje wọ́n ń wá ọmọ ọ̀dọ̀ níbẹ̀. Kí n má kọ́ iṣẹ́ mọ́
ṣé kí n má kọ́ iṣẹ́ tí mò ń kọ́ mọ́ ni kí n má kọ́ lọ mọ́. Àlàbá bí mo bá fojú sọ̀rọ̀ lásán báyìí ǹjẹ́ kò yẹ kó ti yára máa yé ọ. mo lọ fi ọ́ dí gẹrẹwu lọ́hùn-ún ni wípé o fẹ́ máa gbé ọ̀dọ̀ oníṣègùn náà wíwọ̀ tí a bá wọlé kí ojú rẹ máa yí rìgbèrìgbè bí ojú ọ̀gá ni kí o fojú kó gbogbo bí inú ilé ọ̀hún ti rí kí o sì wàá jábọ̀ fún mi. ó ti yé mi sà, ó ti yé mi. láì ṣẹ̀ṣẹ̀ máa bá òpó lọ sí ilé olóró bí àwọn ọlọ́ṣà ti tún kó ilé oníṣègùn àgbà ní ilé ìwòsàn ọ̀nà Iléṣà nìyí o. wọ́n sì mú jẹ bíi ìtàkọ́kọ́ àjẹgbénigún jẹbọ kò sì sí ẹlẹ́mù tó lè mú afẹ́fẹ́. Àlàbá rántí pé ọ̀rọ̀ wọ̀nyí wà nínú ọfọ̀ tí ó dè òun pè bí ó bá ń jáde lọ ṣiṣẹ́ òru. fẹ́ni ńlá díẹ̀ tó ko èèmọ̀ bọ̀ àyùn lọ àyùn bọ̀ ńlọ́wọ́ yún ẹnu. ìkọ́ kì í kọ́ ejò lẹ́sẹ̀ ẹbí tí kì í pè ra a kì í dẹ tàkúté fún gbìn. bẹ́ẹ̀ ni òdì ẹ̀wù máa wí tí yóò máa jẹ àtàrí lẹ́nu. Àlàbá wa mọ̀ dájúdájú pé agbódegbà lásán kọ́ ni òdì ẹ̀wù ìgárá ọlọ́ṣà gidigidi ní í ṣe. ṣùgbọ́n bóbìnrin bá máa wo kò gbọ́dọ̀ wí. ó tún mọ̀ pé bí òun bá ráàyè dáadáa òun lè ṣàwárí gbogbo ibi tí òdì ẹ̀wù ń kó bìtìbìtì rẹ̀ sí nínú ilé yìí. bí ó bá ní ilé ìṣúra mìíràn níbòmíràn ni kò lè sọ ohun tí ó ṣókùn sí Àlàbá ní ìgbà tí àwọn ẹrù wọ̀nyí wọlé àti ọ̀nà tí wọ́n ń gbà wọlé nítorí ẹ̀yìn rẹ̀ ní í ṣe kì í ṣe ojú rẹ̀. nírọ̀lẹ́ ọjọ́ kan báyìí tí Àlàbá ti bi iṣẹ́ dé ó yà lẹ́nu pé òun ò bá òdì ẹ̀wù nílé. kò pẹ́ tí ó fi mọ ìdí rẹ̀ òdì ẹ̀wù ń jàgbẹ́ gbooro ó sì ń bì lemọ́lemọ́. kíákíá ni Àlàbá ṣètò takisí tó gbé e lọ sí ilé ìwòsàn. nígbà tí ó padà délé ó tilẹ̀kùn mọ́rí ó sì pinnu láti wá gbogbo ilé náà láti mọ̀ bí nǹkan ti pọ̀ nínú rẹ̀ tó. ó mọ̀ pé tí òun ó fi ṣe tán kò sí ẹnìkankan tí yóò dí òun lọ́wọ́. ó mọ̀ pé òun rí bí rere yàgbẹ́ bí ó ti wù òun ni òun lè dáwọ́ tẹ̀lẹ̀. ó bẹ̀rẹ̀ sí wá inú ilé náà fínífíní tókàntókàn nínú ilé ọ̀hún mọ́ o fún gbogbo nǹkan kọ́ lọ tó wà nínú ilé. kò ṣẹ́kù ẹrù òfin ẹyọ hóró kan ṣoṣo níbẹ̀. náírà 7 àti kọ́bọ̀ 3 ló jẹ́ owó tí Àlàbá rí bí ó ti wá gbogbo inú ilé náà tó. nígbà tí ilẹ̀ mọ́ Àlàbá kó gbogbo owó náà lọ sí ilé ìwòsàn nítorí a kì í mọ̀ ọ̀ràn lè di ìnáwó lọ́hùn níbi kára oògùn tàbí kí nǹkan kan kó ṣàwò òdì ẹ̀wù jẹ. bí ó ti yọ lọ́ọ̀kan ni nọ́ọ̀sì kan ń sáré bọ̀ lọ́nà ọ̀dọ̀ rẹ̀. sẹ́wọ̀n ni Àlàbá. èmi ni náà bọ̀ níyìn. ó mú wọ yàrá kékeré kan báyìí lọ kì í ṣe gbọ̀ngàn tí òdì ẹ̀wù sùn sí lálẹ́ àná. àwọn aláìsàn 4 péré ní ibùsùn wà fún nínú yàrá yìí. àwọn nọ́ọ̀sì sì ti fi aṣọ ìkélé gé ibùsùn kan kúrò lára àwọn 3 yòókù. àwọn oníṣègùn àti àwọn nọ́ọ̀sì sì dúró ti ibùsùn yìí. òdì ẹ̀wù ni wọ́n sọ di eégún yìí tí wọ́n gbé sínú ìgbàlẹ̀. ojú rẹ̀ ti gbẹ pátápátá ẹyin ojú rẹ̀ sì ń tàn ranranran. bí ó ti gbúròó Àlàbá ó sakin ó gbìyànjú àti dìde ṣùgbọ́n àwọn oníṣègùn kò gbà á láàyè. wọ́n ṣàfi ìrọ̀rí kan sí ẹ̀yìn rẹ̀ òun náà wá gbẹ̀yìn lé. Àlàbá bá mi tọ́jú ilé mi o. bàbá. Àlàbá bẹ̀rẹ̀ sí í sunkún ó mọ̀ pé ọlọ́jọ́ ń bọ̀ nìyí. Àlàbá bá mi tọ́jú ilé mi o. òdì ẹ̀wù bẹ̀rẹ̀ sí í jáporó ó yí kúrò lórí ìrọ̀rí tó fẹ̀yìntì. àwọn nọ́ọ̀sì sì gbé padà. ó dojú pé ara ń ní gidigidi ó ń rúnjú pọ̀ ó ń ṣẹ́jú pẹ́pẹ́pẹ́. bá mi tọ́jú ilé mi o. ó bẹ̀rẹ̀ sí í mí lábàádì. bá mi tọ́jú ilé mi o Àlàbá. bí òdì ẹ̀wù ti ṣe kú nìyí o lójú Àlàbá láìsẹ̀yìn rẹ̀. Àlàbá wá dúró tì ó jókòó tì. bàbá tó lóun ó sọ ìtàn ibi tí òun ti wá tí ó ní òun ó ṣàlàyé bí nǹkan gbogbo tí òun ní ti jẹ́ kò wá ráàyè fọ̀rọ̀ sílẹ̀ kó tó jáde láyé kí òun bá òun tọ́jú ilé òun. ilé wo ni rí? ṣé ilé tó wà ní Mọ́kọ́lá tí kò ní dúkìá kankan nínú mọ́? ṣé ilé tí kò sí kọ́bọ̀ kankan níbẹ̀? ṣé ilé tí òun kò lè máa dágbé lẹ́yìn tí òun ti rí bí òdì ẹ̀wù ti ń ṣe di òkú ọ̀run òun ó wàá máa lọ dágbé inú ilé yẹn? náírà 7 àti ṣe oúnjẹ ló tó jẹ ni àbí kí ló tó ṣe? ọjọ́ mélòó ni ó fi tán? orí ìrònú yìí ń ló wà tí nọ́ọ̀sì kan fi wá fọwọ́ tọ́. Àlàbá ta ni yóò bá ọ gbé òkú yìí? Àlàbá òkúkú gbọ́ débi pé yóò fèsì. ajá ni nọ́ọ̀sì ọ̀hún bá wí ni ẹran ni o. Àlàbá kò sáà fọ nǹkan mọ́ oníṣègùn sì ti lọ ní tiẹ̀.
bí kú bá wọlé oníṣègùn á pẹ̀yìndà. Àlàbá náà pẹ̀yìndà ó ń lọ, kò tiẹ̀ mọ ìgbà tí ó fi jáde nínú ọgbà ilé ìwòsàn. A ṣe rere rere ò gbé ní, a sì tún sìkàsìkà ìkà ò gbé èèyàn. A tún dákẹ́ àfọwọ́lẹ́rán, nǹkan ò sì tún fara rọ. Èwo là á wá ṣe o ìwọ Olódùmarè, èwo wá lọ́nà o Ọlọ́run ọba. Bílé ẹjẹ́ yìí ò bá ṣe é gbé mọ́, ǹjẹ́ kò kúkú sàn ká padà sọ́run? Ṣùgbọ́n ti bí tirẹ̀ ó ní gbogbo nǹkan sá. Ó lé ní ọdún kan báyìí tí Àlàbá ti ń. Boost your vitality and unlock your potential with the ultimate sperm booster combo pack. Kick stomach ulcers out of your body with Faforon and Spidex 19. Fight against dementia with Faforon and Salud. Order now. Graphics promo, strategy too. I will go package and well for you. No dolly zone, we they bring fire. Creative spark with your brand require. Multimedia king, make we take it higher. Arroyo Bana, the boss supplier. Oh, yeah, oh, yeah. Your one-stop spots. Let's go with it on the show. Show you go. Oh, yeah, oh, yeah. Your one-stop spots. Let's go with it on the show. Show you know. Oba, yeah, I know you, Oba. Oh yeah, the one-stop spots. Let's go. We there on the show. Sure you know. Oba, yeah, I know you, Oba. Oh yeah, the one-stop spots. Let's go. We there on the show. Sure you know. From radio wave to social space, content with the blue like Chris. Graphics promo, strategy too. Arroyo go package and well for you. No dolly zone, we dey bring fire. Content with the blue like Chris. Graphics promo, strategy too. Kọ́ṣẹ́ ọkọ̀ títún ṣe, ó sì tún ti fẹsẹ̀ lé ọ̀nà olè jíjà. Ọlọ́run sì fi ikú òdì ẹ̀wù yìí bò òun láṣìírí. Yóò jẹ́ kí ó rọrùn fún òun láti yọwọ́ nínú iṣẹ́ olè jíjà, kí òun gbájúmọ́ iṣẹ́ ọkọ̀ títún ṣe. Kò kúkú sí ìgbà tí iṣẹ́ olè iṣẹ́ ọmọlúàbí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Òjò ló dé tó kó ẹyẹlé pọ̀ mọ́ adìẹ. Òjò náà ló sì ti dá yìí. Síbẹ̀síbẹ̀ abẹ̀bẹ̀ Àlàbá sáà tún fi ibi pẹlẹbẹ rẹ̀ lélẹ̀ ni bí ti ṣe látẹ̀yìnwá. Ó sọ̀jìká, ó jáde nílé ìwòsàn ọ̀nà Iléṣà. Ó ń lọ, kò tiẹ̀ ronú ibi tó ń rè. Ó tún dé ìdí igi àgbá àárín ọjọ́ sí. Ó rántí ọjọ́, gbogbo rẹ̀ dàbí àná lójú rẹ̀. Ó tún fi ojú inú wo ìyá oníyéré. Ó ń fọkàn rò bí ọ̀rọ̀ ọjọ́ náà ti sọ òun di ọmọ ọ̀dọ̀ òdì ẹ̀wù tí ó sì ń ṣe òun bí ọmọ. Ìyá ẹlẹ́pà kankan kò kiri lónìí yìí sá. Pẹlẹbẹ ibi abẹ̀bẹ̀, ṣùgbọ́n tẹ̀ẹ̀kan yìí yàtọ̀ díẹ̀. Kò kúkú jẹ́ ibi pẹlẹbẹ tán pátápátá. Ó fi igun díẹ̀ kùn, òdì ẹ̀wù ló kú. Ibi iṣẹ́ tí ó fi òun sí kò kú. Ẹ̀kọ́ tí òun ti kọ́ níbi iṣẹ́ náà kò kú. Iṣẹ́ sáà ni oògùn ìṣẹ́. Iṣẹ́ lóògùn ìṣẹ́. Iṣẹ́ ni Àlàbá gbájúmọ́ lẹ́yìn tí òdì ẹ̀wù kú. Kò tilẹ̀ dé ilé òdì ẹ̀wù mọ́ ká tó sọ pé yóò máa gbé bẹ́ẹ̀. Ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ Adékúnlé tó ti ń kọ́ṣẹ́ ń ló ń gbé. Ojú kan làdá ní. Bí ó bá pàdé àwọn alábàárìnpọ̀ òdì ẹ̀wù àtijọ́, bí ó bá lè kí wọn yóò kí wọn, bí kò bá ti lè fojú pamọ́. Bó bá sì di ọ̀ranyàn pé kí òun kí wọn, imú lásán òní fi kí wọn, kì í kí wọn tọkàntọkàn. Ọtọ́rìtì pè lọ́jọ́ kan pé kí ó wá gba owó díẹ̀ kó rí nǹkan máa jẹun. Ṣùgbọ́n Àlàbá kọ̀ jálẹ̀ kò gbà á, nítorí ó mọ̀ pé bí ẹnu bá jẹ, ojú kò lè ṣe kí ó má tì. Àti pé epo mi iyọ̀ mi olórí èpè ni. Ohun tí a kò bá ní jẹ ká kúkú má máa fi run mú. Bẹ́ẹ̀ náà sì ni fọ̀ràwáì ń su Àlàbá rìnrìn. Ṣùgbọ́n Àlàbá kò dára dé. Ó mọ̀ pé ìfẹ́ tí a fẹ́ adìẹ kò dénú, kò tayọ ibi kápá jẹ. Èèrà tí ń gbénú pòpòrò kì í ṣe nítorí ìfẹ́, ó kàn wá ibi tí yóò máa gbé lásán ni. Ó mọ̀ pé gbogbo ọgbọ́n tí àwọn ọ̀rẹ́ òdì òwú ń dá, ọ̀nà àti máa tún rí òun mú lò fún iṣẹ́ ibi tí wọ́n ń ṣe ni. Wọ́n ń wá ọmọdé tí wọ́n ó fi máa ṣe oògùn ògbójú. Bẹ́ẹ̀ sì ni òun kò fẹ́ padà sí ẹgbẹ́ fọ́léfọ́lé mọ́, kí wọ́n wá ẹni tí wọ́n ó máa rí lò síwájú. Àwọn náà kò bímọ tiwọn ni. Ọmọ ọlọ́mọ làárán níṣẹ́ pé kó dé tòrutòru sá, kí wọ́n máa fi ọmọ tiwọn náà ṣe amí fún ìhámọ́rajalè wọn. Bó bá wá sí lẹ́nu iṣẹ́ rẹ̀ gan-an o, Àlàbá ò kẹ̀rẹ̀ rárá.
ohun tí ó máa ń ṣe jù ó ní títún ilẹ̀kùn ọkọ̀ tó bá bàjẹ́ ṣe. Bí ó bá fi di pé ilẹ̀kùn ọkọ̀ kì í ṣí dáadáa mọ́ tàbí tí kì í bá padé dáadáa, bí ọwọ́ àlàbá bá sáà ti bà á, àrùn tí ń ṣe ilẹ̀kùn náà ní láti sàn wérewére ni. Bí ilẹ̀kùn ọkọ̀ bá há tí kò ṣeé tètè sí, ọwọ́ àlàbá ò tí ì bá ní o. Bí ó bá ti fọwọ́ kàn án kò ní há mọ́. Bí kọ́kọ́rọ́ mọ́tò bá sọnù, àgàgà inú àlàbá dùn ni nítorí pé kò ní gbà lákòókò lọ títí tí yóò fi ṣí. Bí wọ́n ní kókó rọ kọ́kọ́rọ́ láti ṣílẹ̀kùn mọ́tò, bí ó bá wo ilẹ̀kùn náà sùn yóò rọ kọ́kọ́rọ́ tí yóò bá mu rẹ́gí ni. Ọjọ́ ti jìnnà sí ìgbà tí kò lè bá Bímpé sí àgádágodo. Díẹ̀díẹ̀ ni àlàbá ń mọṣẹ́ sí i títí ó fi mọṣẹ́ dójú iṣẹ́ tí ó sì mọ̀ pé òun yege. Bórí bá pẹ́ nílé adire, ṣùgbọ́n kinní kan mi àlàbá lọ́kàn, gbogbo ìgbà tí orí òun bá pẹ́ nílẹ̀ kàkà kó dire bọ́ọ̀lù ní í dà. Nígbà tí ó yá, gbogbo ènìyàn bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ àlàbá pé ọjọ́ wo ni yóò yaṣẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀. Àlàbá kọ́ ń fẹnu pa ọ̀rọ̀ náà mọ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí ó wá ń di ọ̀rọ̀ òkóbó tí ìyàwó rẹ̀ ń tó gbé lọ, tí aráyé ń rò pé bóyá àlàbá kò dá ara rẹ̀ lójú ni, tí ọ̀rọ̀ náà tilẹ̀ fẹ́rẹ̀ dàbí àṣejù, àlàbá lọ bá ọ̀gá rẹ̀. Ó ní, ọ̀gá, mo fẹ́ fírì. Ọjọ́ wo lọ dẹnu sẹ́ná? Bí kò bá pé ọdún 6 gbáko irọ́ ni. Ọ̀rọ̀ yìí pèsè jẹ. Àlàbá dákẹ́. Olówó ẹrú wo ní fẹ́ kí ẹrú ọsá? Olówó wọ̀fà wo ní fẹ́ kí wọ̀fà sanwó ara rẹ̀? Ẹni àrí mú lò bí omi òjò, ta ní fẹ́ kó lọ kúrò lọ́dọ̀ òun? Ṣùgbọ́n Àlàbá bẹ̀rẹ̀ sí í ṣírò ọjọ́. Ó di ọdún 5 àti oṣù 4 tí òun ti dé ọ̀dọ̀ ọ̀gá òun. Ṣé oṣù 8 péré ló kù? Sùúrù tó lọ́jọ́ ni. Bó pẹ́ títí tàdógún kúkú ń bọ̀ wá kọ̀la, ó dáa le. Nígbà tí ó kù bí ọ̀sẹ̀ 2 kí ọjọ́ pé, Àlàbá tún lọ bá ọ̀gá rẹ̀, ó sì tún fi ọ̀rọ̀ yìí síwájú rẹ̀ bíi tàtijọ́. Ọ̀gá rẹ̀ ní kó ṣírò ọjọ́ dáadáa. Ó ní ó kù ọ̀sẹ̀ 3, kì í ṣe ọ̀sẹ̀ kan. Àlàbá kò jàǹpátá. Ṣé oṣù 3? Ọlọ́run má jẹ́ ká jẹ gbèsè. Ṣùgbọ́n ọ̀gá rẹ̀ tún fi àbá 2 kan kún o. Ó ní, ṣé ìwọ náà rí pé ara mi kò dá tààrà láti bí oṣù 2 wá? Nítorí náà, àfi bí ara mi bá ti yá dáadáa kó tó di àkókò náà o, kí o má wàá di wípé olúwa rẹ̀ ó yajú ara rẹ̀ sílẹ̀, ó jẹ́ kí tàlùbọ̀ kó sí o. Bí n kò bá tí ì lè ṣiṣẹ́ dáadáa, kò sí ẹlòmíràn tí yóò mójútó iṣẹ́ mi àfiwọ́. Èwo nínú àwọn ọmọ ọ̀dọ̀ mi tó pawọ́ lé ọ ń ló lè dá iṣẹ́ ọkọ̀ ṣe? Adékúnlé ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ ohun tó ń ṣe. Ọ̀bùn rí kú ọkọ ti ràn mọ́. Ó ní látọjọ́ tọkọ òun ti kú ni òun kò ti bomi sára mọ́. Ó fẹ́ wẹ̀ tẹ́lẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tó yá, àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí í pàrọwà fún Adékúnlé. Wọ́n ní bí ọ̀nà kan kò tì, ọ̀nà mìíràn kì í sì. Wọ́n ní kò dára kó máa rẹ́ ọmọọṣẹ́ rẹ̀ jẹ. Àwọn asọ̀rọ̀ ẹ̀yìn kan tilẹ̀ ní àbí ẹ̀rù ń bà ní wípé Àlàbá máa ṣẹ́ ju òun lọ. Àwọn mìíràn ní ó kàn fẹ́ máa lo ọmọ ọlọ́mọ lépo dànù lọ́fẹ̀ẹ́ ni. Ọ̀kan òjọ̀kan ni ohun tí kálukú ń sọ. Ṣebí bẹbẹ kú bẹ, ibẹ̀ náà ló ń bọ̀. Ẹnìkan gba ọmọọṣẹ́ kó má yaṣẹ́ fún un nígbẹ̀yìn rí. Ó pẹ́ ni ó yá ni. Ọmọọṣẹ́ gbọ́dọ̀ yaṣẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ni. Ṣùgbọ́n pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà. Inú Ádámọ̀ ń bàjẹ́. Wọ́n dájọ́ sọ́nà tí Àlàbá yóò di ọ̀gá ara rẹ̀. Ẹ̀rọ̀ wọ́ọ́rọ́ sì kọ́ kí ọ̀gá rẹ̀ tó dájọ́ yìí. Ó ti pín gbogbo àwọn nǹkan tí yóò san. Bẹ́ẹ̀ sì ni ó mọ̀ pé Àlàbá kò lówó lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni kò rí ẹnikẹ́ni fẹ̀yìntì. Ṣùgbọ́n awo kì í tẹ́. Ọ̀nàkọ́nà sì ni omi gbà wọnú àjèrè. Nínú òfin nínú ọ̀la, ọmọ pàǹdọ̀rọ̀ àgbó. Èèmọ̀ kì í mọ́ni títí kó máa bá ni lọ. Abẹ́ròde fẹ́ kì í mérò tì. Abẹ́ròde fẹ́ kì í mérò tì tí fi bérò de ìfẹ́. Bí àṣírí gbogbo yìí ti ṣe bò, ó ya Àlàbá pàápàá lẹ́nu. Àwọn tí kò fojú sí lára, àwọn tí òru kàn, ó ní wọ́n dáwó jọ tí wọ́n sì ran Àlàbá lọ́wọ́. Àṣé àìtí ìdásílẹ̀ ní àìrẹ́niránni lọ́wọ́ bí ẹni ń fa ọ̀gá rẹ̀ ní tẹ̀tẹ̀. Ó ní wọ́n fi mú dé ibi àṣeyẹ ìyàsẹ́ Àlàbá ní ọjọ́ tí ọjọ́ pé. Ara rẹ̀ ò dá rárá, kì í ṣe pé ó ń díbọ́n tàbí pé ó ń kẹ́ra, kò gbádùn rárá ni. Ṣùgbọ́n àwọn èèyàn fà débẹ̀. Ènìyàn abirun lórí ẹ̀dá ọmọ Ádámọ̀. Nígbà tí àsìkò àdúrà tó tí ó yẹ kí ọ̀gá wúre fún ọmọọṣẹ́ tí ń yaṣẹ́,
ó hàn dájú pé kì í ṣe ọ̀gá rẹ̀ ló wà níbẹ̀ nítorí pé sọkúsọ ló ń sọ jáde lẹ́nu. Àdúrà díẹ̀ èpè díẹ̀ ni ló ń jáde lẹ́nu ọ̀gá tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé àwọn alábàáṣe kọ́kọ́ ń rúnjú pọ̀ nígbà tí ó ṣe wọ́n bẹ̀rẹ̀ sí í jáde lọ́kọ̀ọ̀kan kúrò níbi ayẹyẹ náà. You dey take care of everybody, but who dey take care of you? Your health na your real wealth. Start small, start today with cinnamon and Armor Herbal Extract. Your body go thank you, order now. Hello, my people. Nami be Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you. Jáde lọ́kọ̀ọ̀kan kúrò níbi ayẹyẹ náà. Ẹkún gidi ni ọ̀gá rẹ̀ fi parí ọ̀rọ̀. Kò lórí, kò nídìí. Àwọn tí ó ṣẹ́kù nínú àwọn alábàáṣe wá rọ Adékúnlé láti rí èpè gbogbo tó gbé àlàbáṣẹ́ àti láti fi gbogbo ẹnu súre fún un. Ọ̀gá rẹ̀ ní kò burú. Ó ní òun ń ṣàdúrà tinútinú wípé òun ọ̀fẹ́ ṣépè tẹ́lẹ̀, òun ò tiẹ̀ mọ̀ pé èpè ni òun ń ṣẹ́, àfiwé ọ̀rọ̀ ń lòun pé bí ó ti wá rí báyìí ó wá bẹ̀rẹ̀ sí súre tinútinú. Ikọ́ kan báyìí gbé eré ni àwàdà ni. Adékúnlé dákú lọ rangbọ̀ndàn. Èyí à ń wí yìí ti pẹ́, ó ti pajúdà, ó di èrò ọ̀run. Ó ti tutù kí ará ilé tó gbọ́ tán. Nǹkan ń bẹ bí àgùntàn tí ké bí ọmọ rẹ̀ bá sọnù. Bí a bá sọ pé àwọn ènìyàn tún ká kúrò níbẹ̀ lọ́jọ́ náà, ibi ọ̀rọ̀ dùn sí ńlá sọ sí. Bí ìgbà tí ogun tó ń lé wọn lọ ó ní wọ́n ṣe sá lọ. Ẹlòmíì ò dúró mú fìlà. Ojú òrírú èyí rí, a kàn ń dẹ́rù ba ọlọ́rọ̀ ni. Kò sí nǹkan tí ojú òrírí, ṣùgbọ́n nǹkan ju nǹkan lọ. Gẹ̀gẹ́ yàtọ̀ sí gògóńgò, bẹ́ẹ̀ ni ẹ̀tẹ̀ yàtọ̀ sí làpálàpá. Àmọ́ fúnra ara rẹ̀ ni ó wá ń yá ilé ara rẹ̀ gbé. Ó kó kúrò nínú ilé ọ̀gá rẹ̀ akáṣe kí ó tó lọ síbi iṣẹ́ láàárọ̀, àti bí ó bá ń darí padà nírọ̀lẹ́ ọ̀nà ilé ọ̀gá rẹ̀ ló ń gbà. Ìyàwó ọ̀gá rẹ̀ náà kò sì ṣàìmọ̀ fún un. Kò pẹ́ tí ó fi ń fi iyì ọ̀gá iṣẹ́ fún un láì tún kà á kún ọmọọṣẹ́ ọkọ rẹ̀ mọ́. Bọ́dà, ara ọmọ yín yìí máa ń lọ ní títì ní gbogbo òru o. Mo ṣàìsùn mọ́jú ni. Àfi bára rẹ̀ ti wá wálẹ̀ díẹ̀ láàárọ̀ yìí. Àlàbá mọ̀ pé kò kúkú rí ẹlòmíràn hú sí. Ènìyàn mélòó ní í ṣe ọmọ òkú lóore. Òun náà sì mú un mọ́ra. Ó wá mú ìmọ̀ràn wá. Ẹ ṣe kúkú gbé lọ sí ọsibítù. A sì fi owó sílẹ̀. Ìgbà mìíràn á ra oògùn fún wọn. Bí ó bá dé ibi iṣẹ́, á tún rán ni lọ wo ọmọ náà bí ara rẹ̀ bá ti tún rí. Bó bá sì ń relé lálẹ́, á tún yàwó. Ó ṣàṣe sáà lẹ́yìn tí ọ̀gá rẹ̀ ti kú, tí nǹkan gbogbo sì ń lọ lẹ́sẹlẹ́sẹ. Ó yà nílé ọ̀gá rẹ̀ ládàrí bọ̀ ibi iṣẹ́ lọ́jọ́ kan. Bọ́dà, abẹ́ ẹ̀ gbọ́, àní wọ́n láwọn ó sú mi lópó. Àlàbá ti rí lọ títí kó tó lè fèsì. Ẹni tí kò rẹ́ni fọ̀rọ̀ lọ, ó dàbí ìtì igi. Ọ̀rọ̀ rárá nínú obìnrin yìí ó jẹ jáde nítorí kò rí ẹlòmíràn fọ̀rọ̀ hàn. Ṣùgbọ́n ẹni tó bi ni lọ́rọ̀, ó ń fẹ́ ìdí rẹ̀ gbọ́ ni. Àlàbá fi ìbéèrè mìíràn fèsì fún ta ni. Ìyàwó ọ̀gá rẹ̀ rẹ́rìn-ín yàngì. Bọ̀dà Tọ́lá ni. Tọ́lá ọtọ́rítì. Ó tún rẹ́rìn-ín yàngì. Ẹ ráyè mi lóde. Ẹ̀kan náà ló tún púrú sẹ́kún. Ẹkún kọ́ nìyí, ọ̀rọ̀ ẹkún ti jẹ́. Ká ṣe bí wọ́n ti ṣe. Màmá Olú kó lè rí bí ti rí fún wọn. Àwọn tí wọ́n ro ọ̀rọ̀ yìí kì í ṣe màjèsín. Bó ti tọ́ lójú wọn ò ní wọ́n sọ. Ká dán wò náà ká tó kọ̀. Bí àjọ pípọ̀ yín yóò bá wọ̀ kí Tọ́lá ní. Èmi kọ́. Ó ní nítorí ẹnu aráyé ńlẹ̀ mímọ̀ ń wí o. Ẹnu aráyé lẹ̀bọ̀. Alẹ́ mi kọ́. N ò yá ajíyan okú mi o. Àti nítorí àwọn àgbàlagbà tó ṣe ètò kalẹ̀. Ṣé ẹ̀ mọ̀ bọ̀dà Tọ́lá ni? Ọjọ́ tí ọ̀rọ̀ bá dà bẹ́ẹ̀, ẹ̀yin gan-an ni yóò kọ́kọ́ lé níbi iṣẹ́ yín tí ẹsẹ̀ mi ó wà máa wọ́lẹ̀ gẹ́rẹ́gẹ́, màá máa fi dóródóró. Ìyà wa bẹ̀rẹ̀ sí jẹ àwọn ọmọ òkú ọ̀run. Èmi kọ́. A jẹ́ pé kí ẹ sì tètè tún pe àwọn àgbà tó pèrò ọ̀hún kalẹ̀ kí ọtọ́rítì má bàa máa ṣèrètí òfo. Èwo ní tèmi? Kó jókòó kalẹ̀ ní gbọ̀ngàn ń bẹ̀ kó máa sọ pé òun ní Ṣàngó, ṣé bí ebi ni yóò lé síta
àwọn ọkọ ìyàwó díẹ̀ ẹ ti wá fẹ́ ṣe. Bí ò bá ṣe ti ẹ̀rù tí ń bá ẹ̀yin tó bá ṣe pé ẹ láyà ni ṣé bí nǹkan ìbádùn ìbẹ̀rù rú èwo. Ṣùgbọ́n bí ẹ kò tilẹ̀ fẹ́ yọjú síta bí mo bá lóyún tí n kò jẹ́wọ́ ẹni tí mo ní i fún kí ni wọ́n tún lè fi mí ṣe. Àlàbá kò fẹ́ ibi tí ọ̀rọ̀ ń dorí ikọ yìí o ṣùgbọ́n kò jẹ́ kí ó hàn bẹ́ẹ̀ lójú òun. Ẹ sì rò pé wọ́n ó gbà yín láàyè láti máa gbé inú ilé tí ẹ kò bá fẹ́ ẹni tí wọ́n sú yín lópó fún kó sì wá yá kí wọ́n rí oyún níkùn yín láì mọ ẹni tí ẹ lóyún ọ̀hún fún. Pátápátá rẹ̀ wọ́n á lé mi jáde bọ́ńtàṣé wọn ò tó bẹ́ẹ̀ nítorí àwọn ọmọ tèmi ń lèmi jókòó tì nínú ilé wọn ò sì lè lé wọn kúrò lọ́ọ̀dẹ̀ bàbá wọn. Èwo tilẹ̀ ní halẹ̀ nínú ìyẹn dandan ènìyàn ni wọ́n ṣàlóyún ọ̀hún fún máa sì kúkú kó máa lọ sílé onítọ̀hún. Ẹ wàá fi àwọn ọmọ yín sílẹ̀ níhìn. Tọmọtọmọ ni wọ́n kó yọyọ nínú omi ṣé ẹ̀yin ò ní lè tọ́jú àwọn ọmọ mi pẹ̀lú mi ni. Yóò yàtọ̀ sí èyí tẹ́ ti ń ṣe bọ̀ látọjọ́ tí bàbá wọn ti kú ni àbí ta ni ó ti ń tọ́jú wọn látìgbà náà. Ọgbọgbọ́n ni Àlàbá fi fòpin sí ọ̀rọ̀ yìí ní ọjọ́ náà ó sì pẹ́ kí ó tó padà délé. Ṣùgbọ́n ó ṣàkíyèsí pé láti ọjọ́ náà ni Dékẹ́ ti ń lo ìfẹ́ gbígbóná sí òun. Àlàbá sì ń fi ọgbọ́n sá fún un láì jẹ́wọ́ fún un pé òun kò tó ẹni tí gba aya ọ̀gá òun sọ́dọ̀ gẹ́gẹ́ bí aya. Lóòótọ́ ni ọ̀gá òun ti kú ṣùgbọ́n a ti gbọ́ ọ̀rọ̀ náà tilẹ̀ rùn létí ó rírí ju aṣọ ẹlẹ́gbin lọ. Pàápàá tí jèé ní ń bẹ nílẹ̀ fún òun ṣẹgbẹdẹ ọmọ tí ọ̀rọ̀ òun pẹ̀lú rẹ̀ ti wọ̀ tí àwọn sì jọ nífẹ̀ẹ́ ara wọn kí òun wá fi dé kẹsẹ̀ lé àbí kí òun pe jèé ní ìyáálé kí òun fàyè tí ìtò aya kan fẹ́ gidi kó aya méjì pọ̀ sọ́ọ̀dẹ̀ kó òun ti kùtùkùtù ayé ara òun tẹ wáyà sí ìjàngbọ̀n kí òun máa fi iná ṣeré. Nítorí náà ó ń dọ́gbọ́n oríṣiríṣi láti máa pẹ́ Dékẹ́ sílẹ̀. Bó bá di pé ọjọ́ ń rọ̀ tí ó ń tó àsìkò àti síwọ́ lálẹ́ Àlàbá fi owó ránṣẹ́ sí Dékẹ́ fún ìtọ́jú àwọn ọmọ. Bó bá sì wá síwọ́ kò ní yà níbẹ̀. Bó bá sì délé tó bọ́ sọ sílẹ̀ tó lọ sílé jèéní àjà fẹ́rẹ̀ jìn kó tó padà wálé. Ṣùgbọ́n lọ́jọ́ kan kí ó tó di pé àkókò ìsíwọ́ tó Dékẹ́ rán Àtilọ́lá sí Àlàbá pé kí ó fojú kan òun bó bá síwọ́ tó ń relé. Ó ní kó sọ fún wípé ara Olú kò yá o ó sì ń wá àmójútó kíákíá. Sọ fún wọn wípé ń ó yà ṣé kò sáyọ lẹ́nu púpọ̀ jù. Èmi ò rí èmi ṣẹ̀ṣẹ̀ ti léèwé dé ń tèmi ni. Nígbà tí Àlàbá síwọ́ ó yà lọ́dọ̀ Dékẹ́ ní tòótọ́. Bó ti ń súnmọ́ ilé ó ṣàkíyèsí pé páropáro nílé ọ̀hún dá. Àyà rẹ̀ sì já kò rí Olú kò sì rí Jọ́ọ̀sẹ̀ kò sì rí àwọn ẹ̀gbọ́n wọn kankan. Ó ní láti jẹ́ pé nǹkan burúkú kan ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tí Dékẹ́ fi ẹ̀rín pàdé rẹ̀ lẹ́nu ọ̀nà ọkàn rẹ̀ balẹ̀. Ẹ káàbọ̀ ẹ àti pẹ́ báyìí. Iṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ ni. Olú ọ̀hún dà ọ̀hún ọ̀dà ẹ tí ẹ kí èmi tẹ́ ẹ rí ná ọmọ tí yín lẹ́ ń béèrè. Ẹ jọ̀ọ́ jàre ẹ mọ̀ pé iṣẹ́ ìjayà lẹ rán sí mi ni. Abájọ tẹ́ ẹ fi tètè sáré dé bẹ́ẹ̀ ó ṣe lọ́gbọ́lọ́gbọ́ lóru àti lọ́wọ́ àárọ̀ ṣùgbọ́n nígbà tó di ọ̀sán oúnjẹ tó jẹ ó tilẹ̀ ju ti Jọ́ọ̀sẹ̀ lọ. Àdúpẹ́ o ṣé ó ti wá fúyẹ́ fún un pátápátá tí pé ara rẹ̀ ti yá tán po kọ́ o ṣùgbọ́n ó ti rọ̀ ọ́. Òǹgàn náà wàá dà nígbà tí yàrá gbà wá sí hìn láti ilé wa wọ́n ní àwọn òkùnkù kó òun àti Jọ́ọ̀sẹ̀ lọ sílé lọ́hùn-ún. Nígbà tí àwọn ẹ̀gbọ́n wọn náà sì dé mo ní kí wọ́n kúkú máa kó gbogbo wọn lọ kí wọ́n lọ ṣeré lọ́hùn. A jẹ́ pé kò yọ Olú lẹ́nu mọ́ tààrà. Ó ti ń gbẹ̀nù lára rẹ̀. Ẹ kú ìtọ́jú rẹ̀ o. Bí mo bá ń rebi iṣẹ́ lọ́la ń ó yà wá wò ó. Ọlọ́run ò ní jẹ́ kó nípa. Kò burú o ẹ ṣeun. Àlàbá pẹ̀yìndà ó ń lọ Dékẹ́ pé padà bu ọ̀dà. Ẹ dúró kẹ́ ẹ fi kinní yìí panu. Bí mo délé kí n wẹ̀. Oúnjẹ ò lè lọ tààrà lẹ́nu mi. Ṣé bí àkàrà lásán ni? Bí kò sí lọ tààrà kó máa gba ọ̀nà ẹ̀bùrú lọ. Ó rẹ́rìn-ín kò sí Àlàbá bí ẹ̀rín kó má bàa dàbí àbùkù. Àlàbá padà ó wọlé ó jókòó. Dékẹ́ wọ yàrá lọ ó gbé àwo ọlọ́mọrí kan jáde ó gbé kalẹ̀ lórí tábìlì níwájú Àlàbá. Àlàbá sí àwo wò ó bá ìrẹsì gélété pẹ̀lú ọbẹ̀ ẹran adìẹ tó ń ta sánsán. Ó ti kà á láyà láti máa jẹ. Síbí àkàrà lásán lẹ pé èmi kúkú mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ìjà lẹ ń bá mi jà. Ẹni tá a nífẹ̀ẹ́ rẹ̀ tí ò nífẹ̀ẹ́ ẹni san àtàtà àdánù
tipátipá ni àlàbá fi bẹ̀rẹ̀ sí í jẹ̀rẹ̀ sí i tó ń panu tó kí bí ó ti ń gbádùn rẹ̀. ẹ tilẹ̀ pé àwa náà ká wá bá yín tọ́wò níbẹ̀ bóyá ẹ fẹ́ pé kájọ tọwọ́ bọwọ́ kájọ jẹ tó ara wa. Dékẹ́ mú síbí ó sì súnmọ́ àlàbá ó sì jókòó tì í bó ti ń jẹun ló ń bojú wo àlàbá lẹ́ẹ̀mẹsàn-án lẹ́ẹ̀mẹwàá tí ó ń rẹ́rìn músẹ́. kẹ́ ẹ sì máa sá fún mi bọ̀dá ọ̀wù ẹ̀ ń bínú sí mi ni ohun tí mo bá fi ṣe yín ẹ dáríjì mi. ó ti kúnlẹ̀ ó gba ọwọ́ òsì àlàbá mú àlàbá ò lè fọhùn òkèlè tó ń jẹ lẹ́nu kò lè kúnná mọ́ nítorí itọ́ ẹnu rẹ̀ ti ń gbẹ lọ ṣùgbọ́n ó fi agídí jẹ ẹ́ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀. Dékẹ́ kò jẹ mọ́ ó di ọwọ́ àlàbá mú ni ó sì ń wò lójú pìrí nílẹ̀kùn sí Tọ́lá ọtọ́rítì sì wọlé. mọ́mí olú mo tọrọ gáfárà ọmọ sọ́ọ̀rì gan-an ni o wọn mọ̀ pé ẹ lálejò. àlàbá mọ̀ pé Tọ́lá ti rí òun pé Dékẹ́ di òun ní ọwọ́ mú òun sì ń jẹun nínú àwo nítorí náà ohùn híhá ló fi sọ̀rọ̀. bọ̀dá ọtọ́rítì màmá olú àwọn ọmọ ń kọ́. ọ̀tọ̀ lẹni tó sọ̀rọ̀ sí Tọ́lá ọ̀tọ̀ lẹni tí Tọ́lá ń bá sọ̀rọ̀. ìyá àgbà ti wá kó wọn lọ sílé lọ́hùn. ẹ̀yin náà wá mú fàájì gbà ẹ kú ayé ibẹ̀ o àlàbá ẹ sì kú ayé jíjẹ. ọtọ́rítì kò wí jù báyìí lọ tó fi pẹ̀yìn dà tó sì sọ ilẹ̀kùn gbà tagbára. àlàbá sọ síbí sílẹ̀ gbọ́nrangandan ó sì mì orí rẹ̀ sọ́tún àti sósì. irú wàhálà wo wá nìyí báyìí màmá olú. ẹ ti lójo púpọ̀ ju ọjà rẹ ọ̀wù bí wọ́n bá tiẹ̀ wá bá yín lákàtà mi gan-an lórí bẹ́ẹ̀dì ṣé bí ẹ ti wá máa gbà náà pẹ̀pẹ̀pẹ̀ nìyí. àparò kan ò ga jù kan lọ o ká sòdodo àyàfi èyí tó bá gorí ebè èyí tó bá sì gorí ebè ní ojú ọdẹ kọ́kọ́ tó. ohun tí àlàbá ń rò nínú kò jọ ti Dékẹ́ àrùn tí ń sọ̀bọ kò ṣe igún orí igún ti pa ìdí ọ̀bọ ti huru gbogbo ilé pawọ́pọ̀ fi Dékẹ́ fún ọtọ́rítì sùlópó. Dékẹ́ kò gbà ọtọ́rítì ń rìn fèrèfèrè lọ́dọ̀ Dékẹ́ ó pààrà ọ̀dọ̀ Dékẹ́ bí ẹni tí ń lọ wo aláìsàn. ọkàn Dékẹ́ kò yí padà ó ṣèlérí fún un ó búra ó tọ́lẹ̀ là ó pàrọwà ó dá májẹ̀mú. àáké tí Dékẹ́ fi kọ́rí kò kúrò látàrí. ọtọ́rítì wá wọlé bá bóyá láti tún wá ṣe wáàsí ó wá bá òun àlàbá lọ́dọ̀ Dékẹ́. Dékẹ́ sì gbá òun mú lọ́wọ́ àwọn jọ ń jẹun nínú àwo kan ṣoṣo. gbogbo ilé ló dá páropáro kò sí ọmọ kankan nínú ilé. ohun tí a kò jẹ lẹ́nu ó ti ṣe máa rùn lọ́nà ọ̀fun ẹni báyìí. ṣé ẹ rí màmá olú ohun tí a kò bá ní jẹ àìfi irun mú o. ǹjẹ́ àwọn ará ilé yìí wọ́n lè gbà mí gbọ́ báyìí pé kò sí nǹkan kan láàrin wa. àdọ̀nkíá bí wọ́n fẹ́ kí wọ́n sọ ohun tí ó bá wù wọ́n àwòdì tó ń rè bàrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ fúfú ṣẹ̀ṣẹ̀ wá tá nídìí iṣẹ́ kúkú yá kọ́ nìyí pátápátá rẹ̀ wọ́n á sì lé mi jáde ó tà àbòkù àmọ́ bí a bá torí igi gbòdì dandan wá ní kó suná fún ni yá o. lélẹ́lẹ́ ní ọkàn àlàbá ń ṣe títí ó fi padà wọnú ilé rẹ̀ ó bọ́ sọ sílẹ̀ òwú ẹ̀ ó sáré àti lọ ilé jẹ̀ẹ́ní ni Àtilọ́lá sáré dé. bọ́dà olúmọ̀ ti dákú. gbígbóná ló ń gbóná lalala nígbà tí ìyá àgbà gbé e dé lẹ́ẹ̀kan tí a ti lé lọ́ǹdé bí wọ́n sì ti sọ kalẹ̀ àfi gígan tó gan ó sì wá yín pọ̀ nítòótọ́ pitipiti níwájú ilé wa kún fún èrò bí mo ti ń bọ̀ yìí tí wọ́n ń pè é tí wọ́n ń jí i. kíá ni àlàbá tún gbé ẹ̀wù rẹ̀ wọ̀ tó sì gbọ̀nà ilé ọ̀gá rẹ̀ lọ. nígbà tó débẹ̀ ó gbọ́ pé wọ́n ti gbé ọmọ lọ sílé ìwòsàn wéréwéré ni òun náà fò bọ́ sínú takisí ó di ilé ìwòsàn níbẹ̀ ó bá wọn níbi tí wọ́n ti ń gbé ọmọ sínú omi yìnyín. nígbà tí ó ṣe wọ́n gbé jáde wọ́n fún lóògùn wọ́n sì gún lábẹ́rẹ́. gbígbà ni àbá sọ pé kí a gbà sọ́dọ̀ wa níhìn ṣùgbọ́n ààyè ibùsùn ò sí kò yẹ kí ó tún yọ ọ́ lẹ́nu púpọ̀ mọ́ ṣùgbọ́n bí ó bá ti di àárọ̀ ọ̀la ó ní kí ẹ tún gbé wá síhìn o bí ẹ wà níhìn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kò bá sí nǹkan kan dókítà kò tún ní rí títí di àárọ̀ ọ̀la a sì ti fún lábẹ́rẹ́ oorun kò dájú pé yóò tají títí ilẹ̀ ó fi mọ́ ẹ tètè jí wá láàárọ̀ ni o. báyìí ni wọ́n gbé Olú padà sílé. Takisí kọ́kọ́ gbé ìyá àgbà kalẹ̀ ní ilé tiẹ̀. ìyá àgbà fẹ́ bá Dékẹ́ padà sí ilé Adékúnlé ṣùgbọ́n Dékẹ́ ní kó kúkú máa kó àwọn ọmọ yòókù lọ sọ́dọ̀
bó bá di àárọ̀ kí ìyá àgbà pàdé àwọn nílé ìwòsàn. Nígbà tí wọ́n wọlé, Àlàbá bá dé kẹ́tẹ́ Olú sórí ibùsùn, òun náà sì dágbére pé òun ń lọ. Ó fẹ́ máa ẹ fẹ́ máa fèmí nìkan sílẹ̀ kọ́? Bẹ́ẹ̀ sì ni tiyín, ó ní mo gbọ́kànlé tí mo fi ní kí ìyá àgbà máa lọ sílé wọn o. Bẹ́ẹ̀ ò tilẹ̀ ka èmi kún, ẹ wàá fi Olú sílẹ̀ báyìí tí ẹ mọ̀ pé kò ní bàbá mọ́. Ìyà yìí mà jẹ mí o, ìwọ Ọlọ́run ọba. Ìyà opó yìí mà ń jẹ mí o. Ó bẹ̀rẹ̀ sí í sunkún. Ṣé kí n má tí ì lọ ni? Ẹ máa lọ, kò burú, ẹ máa lọ. Àlàbá jókòó mí kanlẹ̀, yìí ní ó ti retí yóò ti wọlé lọ sùn láì mọ ogun tó sé òun mọ́, láì mọ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tó de òun mọ́lẹ̀. Ó lérò pé iṣẹ́ ló díwọ́ tàbí òun kánjú wá nǹkan ìtọ́kọ̀sí lọ sí ẹ̀yìn odi. Ó di ìgbà tí òun bá débẹ̀ lọ́la kí òun tó lè ṣàlàyé fún un. Àbírú kíni tóbìnrin màmá Olú tí à ń pè ní Dékẹ́ yìí o. Wọ́n ti yan ẹni tí ó yẹ kó máa jókòó tì í fún un, kò fẹ́. Ó wá fi iyán sílẹ̀, ó ń da ọkà láàmú. Dékẹ́ tilẹ̀kùn, ó sì lọ sùn ti ọmọ ní yàrá. Ṣùgbọ́n Àlàbá jókòó lórí àga kan ní pálọ̀, ó ń tòògbé níbẹ̀. Bọ́dá, ẹ sì wá wọlé sùn. Àlàbá tají lójijì, ó sì rí pé orí àga ńlòhún ti ń tòògbé. Ó dáa báyìí náà, ó yé ọmọ tí ń sunkún, ó sì yé ìyá rẹ̀ tí ń rẹ̀ ẹ́. Ó tún ń tòògbé lórí àga. Ó pẹ́ títí, àfi ìgbà tí ó gbọ́ tí Dékẹ́ kígbe tó o. Ó tún dé o, Olú tún ti gbé dé o. Àlàbá fò sókè, ó sì sáré wọnú yàrá lọ. Ó rí pé Olú yírapo lásán ni, àti pé bí ó ti ń yírapo díẹ̀ ló tún ti sùn lọ. Ṣé bí ó ń yírapo lásán ni? Kẹ́sì máa dẹ́rù ba ara yín báyìí. Ẹ̀yin lẹ́ẹ̀rí lẹ́ẹ̀kan tọ́ntọ́ ńlọ́nà tó ranjú wọ́n. Ó sì ti sùn báyìí àbí? Ẹ̀yin náà ẹ sùn. Kò burú o, ilẹ̀ ò ní pẹ́ mọ́ o. Ká gbọ́nà ọsibítù o. Ayé mi o. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé wọ́n lọ sọ́sibítù àbí wọn ò lọ? Bó bá jẹ́ pé ní tòótọ́ wọ́n lọ sọ́sibítù. Sára Olú padà yá. Àbóhùn náà tẹ̀lé bàbá rẹ̀ lọ sọ́run. Ó dijọ́ mẹ́jọ. Hello, my people. Namibe Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you. Welcome to Double Red Rose, the antioxidant house. It's a boost to your immune system. Trust the brand ambassador. Call now.